الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم. أيا من كلما نودي أجابا ومن بجلاله ينشئ السحابا. أيا من كلما نودي أجابا ومن بجلاله ينشئ السحابا ومن بجلاله ينشئ السحابا. ويا من رد يوسف بعد بعد وكان أبوه يلتحق انتحابا وكان أبوه ينتحب انتحابا. وكلم في الدجى موسى بلطف كلاما ثم ألهمه الخطابا كلاما ثم ألهمه الخطابا. ويا من خاص أحمد واصطفاه وأعطاه الرسالة والكتابا وأعطاه الرسالة والكتابا وقربه وسماه حبيبا واعتق من شفاعته الرقابا وآثق في شفاعته الرقابا. لك الفضل العظيم على عطاء لك الفضل العظيم على عطاء منعت به وضاعفت ثوابا منعت به وضاعفت ثوابا. إلهي لا تعذبني فإني مقر بالذي قد كان مني مقر بالذي قد كان مني. وما لي حيلة إلا رجائي وعفوك إن عفوت وحسن ظني وعفوك إن عفوت وحسن ظني. فكم من زلة لي في البرايا وكم من زلة لي في البرايا وأنت علي ذو فضل ومن وأنت علي ذو فضل ومن. إذا فكرت في ندمي عليها عظمت أناملي وقرعت سني عظمت أناملي وقرعت سني. يظن الناس بي خيرا وإني يظن الناس بي خيرا وإني لشر الناس إن لم تعف عني لشر الناس إن لم تعف عني. أجن بزارة الدنيا جنونا وأوفني العمر فيها بالتمني وأوفني العمر فيها بالتمني. وبين يدي محتبس طويل كأني قد دعيت له كأني قد دعيت له كأني
ولو أني صدقت الزهد فيها قلبت لأهلها ظهر المجن قلبت لأهلها ظهر المجن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا سنلقي عليك قولا ثقيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا adọ́pẹ́ fún Ọlọ́run alhamdulillah àtọrọ àlékún kí a ti bẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtúndúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run tó ní kí a máa rí iṣẹ́ Ramadan ìgbàwẹ̀ rẹ̀ ìkírun níbẹ̀ tì síwájú orí ìjẹ́ là ń parí marhaban bika ya Ramadan ọlọ́run bá tún kádàrá tàbá tún gbàtò ní pé a máa jẹ́ ọjọ́ kẹfà díẹ̀díẹ̀ náà ni ọjọ́ náà ó máa lọ tí ń túnmà wípé ọjọ́ ń sáré tí ń túnmà wípé iṣẹ́ rí ìtànṣe alẹ́ bùkátà sí kátún tó sí Suratul Muzammil tá ń túbọ̀ náà látún máa tẹ̀síwájú lórí ẹ̀ ọlọ́run ọba àlèkè ọlá gẹ́gẹ́ ìta tú níjòkótọ̀ lọ ó sàdíwọ̀n fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́ní inna sanulqi alayka qawlan thaqila lọ́ní ya Ànábì iná àwọ̀ ọlọ́run inna sanulqi alayka qawlan thaqila àwọ̀ ọlọ́run a padà fi ránṣẹ́ sí ọ gbólóhùn tó wúwo àkọ́kọ́ náà gbólóhùn àwa fọ́lọ́hun kò túmọ̀ àwa púpọ̀ àwa ẹni tí ó tóbi tí ń gbéra rẹ̀ tóbi ni sanulqi alayka qawlan thaqila asàdéwọ̀n fún ọ pé a fi ránṣẹ́ sí ọ máa na sanulqi níbẹ̀un sanuhi
a fi ránṣẹ́ sí ọ ara Jibrilu kó wá fọ́rọ̀ kan jíṣẹ́ fún ọ إنا سنلقي عليك قولا ثقيلا ìdáhùn kí Jibrilu wá fi jíṣẹ́ fún ọ látọ̀dọ̀ wa ní qawlan thaqila ọ̀rọ̀ tó wúwo wazinan Kùránì gẹ́gẹ́ fúnra rẹ̀ nígbàtọ́lọ́run bá ń fi ránṣẹ́ sáànàbì ìwúwo ní ń bá dé ó wúwo ma'nan ìtumọ̀ Kùránì gẹ́gẹ́ fúnra rẹ̀ ó wúwo kìí ṣe ìtumọ̀ tó fúyẹ́ ó wúwo atharon orípa Kùránì lára nǹkan kìí ṣe ń tó kéré orípa tó wúwo ni níjòkó tó wá lọ aṣàlàyé thiqaluhu al-ma'nawi aṣàlàyé ìwúwo Kùránì lábala túmọ̀ lábala òfin tí ó kó sínú àti ìwà parí nínú àwọn ọ̀nà tí Kùránì fi jẹ́ qawlan thaqilan ọ̀rọ̀ tó wúwo ní thiqaluhu liwazni mẹ́ṣọ́mẹ́ntì ohun Kùránì lára nábì nígbàtí bá ń sọ̀kalẹ̀ sára nábì kìí ṣe ń tó rọrùn sallallahu alaihi wasallam nígbàtí wáyí bá ń dé bá nábì bá ń gba wáyí Kùránì ó ju tí àwọn máa wò lọ àwọn sàábé tábà nábì ló gbà tọ́mọ bí wáyí ṣe máa ń sọ̀kalẹ̀ ìyí máa ń tẹ́ǹjì ànábì yányá sallallahu alaihi wasallam nígbà míì tí wáyí bá sọ̀kalẹ̀ tá nábì bá ń bẹ lórí ẹṣin ibi tí wáyí tí ń wọnú ara nábì wọn níbi tó wúwo dé ẹṣin lè ju ànábì nù sallallahu alaihi wasallam nígbà tí ẹṣin yìí ò bá láǹfààní àti lè àṣẹ́pìtì ìwòwò yẹn mọ́ sàábé kan níjọ́ kan ànábì yìí wà pẹ̀lú òun ọwá rọ̀gbọ̀kú sí ẹsẹ̀ ohun ìtàn wọn Ọlọ́run wá ní kó sábà pàdé ìgbà tí wà yìí sọ̀kalẹ̀ ó ní níjọ́ náà lọ́hùn bí pé ìtàn wọn fẹ́ sẹ́ni níbi tí wíwíwo náà tó dé nígbà míì ìwúwo Kùránì wọ́n níjọ́ kan tí wà yìí bá ń sọ̀kalẹ̀ fún ànábì nígbà míì fil yawmi shadidi al-barudi ní ọjọ́ tí ń jẹ́ pé òtútù múyàn gá níbi tó tútù múyàn dé ànábì ó sì máa wá làágùn sallallahu alaihi wasallam àgẹ́ni tó tútù mú àyẹ́ ẹ̀spẹ́tì àágùn láwùjọ òtútù wọ́n ní ìgbà mí ń bẹ Kùránì ó máa sọ̀kalẹ̀ fún ànábì fil yawmi shadidi al-barudi aw fil yawmi shadidi al-baradi lọ́jọ́ tó tútù ó mú gánbẹ́ tó ń ti bó tútù ṣe mú tó ànábì ó sì máa làágùn min thiqali ma yulqa ilayhi inna sanulqi alayka qawlan thaqila ìtumọ̀ rẹ̀ ní tí ń tọ́lọ́wọ́ bá alékè ọlá fi ránṣẹ́ sáà nábì Kùránì dáwà ń kéè sallallahu alaihi nígbà tí Ọlọ́run sọ Kùránì kalẹ̀ fáànàbì ọ̀rọ̀ tó wúwo ní Kùránì gẹ́gẹ́ fún ara rẹ̀ ó wúwo lédè ó wúwo ní wúwo gẹ́gẹ́ Ọlọ́run fi ń sọ fún wa nù áyà mi pé law anzalna hadha al-Qur'ana ala jabalin لرأيته خاشعا متصدعا من خشية الله لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لو أنزلنا هذا القرآن báwo Ọlọ́run bàbá sọ Kùránì ìkàlẹ̀ ala jabalin لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا من خشية الله bí ṣe ń sọ̀kalẹ̀ sára ànábì tánàbí wọ́n fún wa ní làbáyé wọn pàpàdà pátá níjọ́ náà lọ́hùn kìí sànábì lọ́lọ́run gbé Kùránì fún pàpà pátá
Ọlọ́run bá ní kó máa kí Jibrilu máa lọ sọ Kùránì kalẹ̀ fún لرأيته خاشعا متصدعا من خشية kápátá náà bá الله lè tẹ́lẹ̀ ní ó rọ̀ mùtàsọ́dì á ní ó máa fọ́ من خشية الله látàrí ìbẹ̀rù Ọlọ́run tó wọnú ara rẹ̀ títà ti lọ ní pé iná إنا سنلقي عليك قولا ثقيلا nínú wíwo Kùránì ni wíwo kọ́ntẹ́ǹtì rẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ nínú wíwo Kùránì tọ́lọ́run bá ń sọ fà nábì pé Kùránì tá a fi ránṣẹ́ sí ọ ọ̀rọ̀ tó wúwo ni sí kọlu ásàrì yìí orí pa Kùránì wúwo ẹbá wa wọ́rọ̀ kan wá tí orí ó máa fọ́ yín tẹ́sì ké sórí tí ó sì lọ kò sí ọ̀rọ̀ Kùránì ni ẹbá wọ́rọ̀ kan wá tí ń jẹ́ wípé ejò san yín ẹ̀ sì ké sí Ọlọ́run sì ní pí oró ejò náà lọ kò sí ẹ bá wa mọ́rọ̀ kan wá tó jẹ́ pé ẹ lè kà sí oró ejò tó bá búyàn jẹ tí oró ejò wọn ó sì lọ tó yàtọ̀ sí Àlùkùránì kò sí ẹ̀ lérí níbi kankan ní Àlùkùránì lẹ́ti lérí orípa Kùránì kọjá apá kànké Àlùkùránì wúwo ó wúwo fúnra ara rẹ̀ ó wúwo nítumọ̀ ó tún wúwo ní kíkà Kùránì tẹ̀rí yẹn kìí ṣe kíké nìkan kọ́dà ògùn ni ó wà medicinal Ọlọ́run lórí bẹ́ẹ̀ pé Kùránì yẹn káà fi ránṣẹ́ sí Ànábì ṣìfáwò ní sallallahu alayhi wa sallam ìwòsàn ni èyàn lè ká sí ìgbà téèyàn bá ní bùkátà sí ìwòsàn Ọlọ́run ó sì gbà á láwọn tó mọ Kùránì dáadáa látàyé àná donínà wọ́n é fi ìwáwòsàn látara Kùránì ṣeré àwọn ẹni àná wọ́n èé fi wíwá ìwòsàn látara Àlùkùránì wọ́n èé fi ṣeré lọ́jọ́ kan Ànábì àwọn sàábé lọ sí sallallahu alayhi wa sallam ó wá ní kíkanú àwọn sàábé à ń pè ní Abu Sa'id al-Khudri òun ló lídì wọn lọ sí radiyallahu anhu àwọn adélú yẹn ibi wọn pa wọ́n délú yẹn wọ́n ní bùkátà sómi àwọn aráàlú ò ṣe wọ́n lálejò ó dà wọn òkú mi lọ wọ́n bá gbà fọ́lọ̀ káwọn lọ sùn bẹ́ẹ̀ Ọlọ́run wá lè ní kí nǹkan dáadáa ṣẹlẹ̀ tí ó máa jẹ́kọ̀ àkèké wá sán mọ́gàjí ìlú ọba ìlú ogun tí wọ́n máa ń ké sákèké gbogbo ìpòrò tá máa ń ké wọ́n ké kò lọ nínú ẹgbà wá mi wọ́n lè jù gẹ́lú ti ẹ̀sán tọ̀ ó sàn débi pé wọ́n ti ń rí orí wáké tí àbáyé nǹkan fi poró ejò yí àbá kèkè yọba àwọn òkú o àwọn àránṣẹ́ pé àwọn àlejò tẹ́ gbà lálejò tuntun ẹ bá wa bèèrè lọ́wọ́ wọn bóyá wọ́n ní nǹkan kan táwọn máa fi ń poró ejò ń ti wọn àbá ní nǹkan kan táwọn máa fi ń poró àkèkè ń ti wọn abáwá bá wọn ọ̀sàbẹ́ ànábì ni àwọn ní àìmọ̀nà àwọn ní dáadáa wọ́n ní tí ó pa oró ejò yíhun dáadáa ṣùgbọ́n àwọn ò ní fún adélù abèrè omi ẹni òṣomi alébì ń pa wá ẹni kò sóúnjẹ wá náà ní fún yín àfi tá a bá jọ rí ṣe àgírímẹ́ǹtì pé a gbà nǹkan lórí ẹ̀ bákẹ́ aláwọ̀ ó gbé nǹkan fún yà ní ọba àwọn fẹ́ kú wọ́n ti wá àgbì káwọn ó fáwọn sàábé ní nǹkan ma tí Abu Sa'id wá sí ó dá kò ká orídí Kùránì kò ká orídí Kùránì Fátíà lásán lókè ó pè ń lásán torí pẹ́yìn ma ń pè ń lásán wàyí lá Fátíà ìṣe lásán wẹ́lẹ̀ mi ń bẹ́ wọ́n wá bèèrè lọ́wọ́ ẹjẹ́ lọ́pẹ́ fún lákàlẹ́ fún ládùá mashallah wọ́n lọ kí Fátíà just like that Fátíà nìkan Fátíà nìkan náà ni ṣe lè sí ilé gbọ́ bùkátà báyìí wáyé lá Fátíà yìí ṣe nìkan ẹni bá ní Fátíà tí ò mọ Fátíà lò òun ló ṣòfò ẹni tí ò bá mọ Fátíà lò òun ló ṣòfò olóṣọ̀ nǹkan ohun tí ń ṣe ohun tó náwó tó pọ̀ tọ́lọ́wọ̀n tí ní kí ó bí àwọn Fátíà lè ṣe tọba wọn bóò náà ṣe ń lò tàbá mọ̀ bí wọ́n ṣe ń lo súrọ́tù Fátíà bí wọ́n ṣe ń lo ìnákàlẹ́kẹ̀ mẹ́ tó pamọ́kọ̀ òun hayyakumullah ṣùgbọ́n bóò lè yán ṣe lóòrò ọlọ́wọ́ ní bùkátà síká ni wọ́n náà gẹ́gẹ́ fún ààrẹ wọ́n ní ohun tọ̀ wọ́n láàbí ànábì wọ́n ní ẹjá ń so
àwa ké fàtíà ó dàkejì fàtíà àlùbáríkà fàtíà gangan wọ́n ní Suratul Fatiha ilé ìta mọ́ ní kéèsè Fatiha àlùbáríkà tí a máa ń wí káàkiri ní torí fàtíà àlùbáríkà wọn àsìké ní àwa sọ di nákàlì àwọn bàbá ànàkọ́lọ̀ bá wa kẹ́ wọn àmín kéwú tọ́lọ̀ ń bò wọn àwọn kéwú yí mẹ́lẹ̀ dáadáa ni wọ́n náà àwọn kéwú yí mẹ́ni àwọn aráàfin kan ò rí bí yíyọ dáadáa lẹ́nu wọn èyí rí pé dáadáa hayyakumullah ẹgbẹ́ yìí ṣe mọ́ tajwídù káwọn àwọn ò má kà bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní mẹ́ni tàbí kéwú lọ́wọ́ fi mẹ́ni wọn gbà lọ́wọ́ àwọn ẹni àná ìmánì wọn ga wọn ò mọ̀ tajwidi ṣùgbọ́n wọ́n ní ìmánì wọ́n lọ́wọ́ àwọn ará àbámi ìgbàlọ́ nínú àbámi kan wá kéwú fún yí tajwídù tí wọn ò má ké bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe máa kéwú bẹ́ẹ̀ láti 80 years tí ṣe ń ké náà kò wá ní ti dinú ẹ̀jẹ̀ rẹ̀ àwọn wá sí àwọn ará Áfíríkà ké nínú Fatiha especially ọlá wípé nínú àwọn èdè tí ó tí kéwú gbà wá àwọn ìran ẹ̀kọ́ wọn mọ́ dọ́ọ̀dì pè dáadáa pẹ̀lúsì láyé gọ́ọ̀dì láàmù ni wọ́n fi pé tábárí àlẹ́kọ́ọ́dí wọ́n ní àlẹ́káálí àlìkáálí Allahu akbar wọ́n mọ́ dọ́ọ̀dì ò sínú èdè mi jù lágbára lọ ọlọ́sílẹ̀ ní kó máa rọgbọ̀n fọ́pọ̀lọpọ̀ ọjá yí dọ́ọ̀dì pè ní báwọn bá wá ń kéwú especially ẹ máa ń ké Fatiha lọ́pọ̀lọpọ̀ ayé dọ́ọ̀dì bẹ̀ láàmù ni wọ́n fi ń pè alhamdulillahi rabbil alamin arrahmani arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alayhim wa ghayril maghdubi alayhim waladdallin Allahu akbar lákẹ́ dọ́ọ̀dì tí ń bẹ lórí maghdubi yẹn wọn ò rí pé wọ́n pè ní magàlúbì hayyakumullah dọ́ọ̀dì tí ń pè tó ń bẹ lára ọgbọ́ yẹn wọn ò rí pé wọ́n pè ní waladdallin àsìké ni hayyakumullah gẹ́gẹ́ magàlúbì bọ́tí àsìké òun kìí ṣe ìmáàmàké wọn àmáàmà ké bẹ́ẹ̀ àwọn wọn ni ọ̀rọ̀ láti fi pé Ọlọ́run sì gbà á lọ́wọ́ wọn bá ṣe máa ké ń tó Ọlọ́run sì gbà á lọ́wọ́ wọn dàmù khalafatal Qur'an ó máàmà ké bẹ́ẹ̀ bọ́wọ́ tó wọ́n ti wá máa dọ́ọ̀dì pé ọwá rò bí ké bí wọ́n ṣe ké lánàá nǹkan lọ́wọ́ máa wá ké ọdún wá rò bí pé Fatiha kan bẹ́ wọn bí ẹ bá ké bí tàwọn tàná ó jẹ Fatiha àlùbáríkà anábì ò ké bẹ́ẹ̀ Fatiha náà anábì ṣe ké oní Fatiha àlùbáríkà pẹ̀lú sí ìgbẹ̀gbẹ̀ ni pé Fatiha káfàwà Abu Sa'id ké Fatiha ànábì tí ń jẹ́ bàbá ńlá Fatiha àlùbáríkà wá ké ẹ̀ẹ̀mọ́ tí wọ́n sọ náà díṣe wọ́n nígbàtà wá ké Fatiha sójú egbò yìí sójú ibi tí àkèké àbẹ́gbẹ̀ ò ti sá ìtàn ọba náà bá dìde bí ẹni tí ìdákò ṣẹlẹ̀ sí Allahu akbar ọba náà dìde lẹ́sẹ̀kẹsẹ̀ bí ẹni pé nǹkan kò ṣe tẹ́lẹ̀ a sọ nípa sí kọlù asari kíákíá ni instant ni níbi tí Al-Qur'ani wúwo dé tó tóbi dé bọ́lọ̀ bá ní kí yẹn ma Kùránì lò instant lọ́lọ́run ó ma fi gbàdúrà yẹn Allahu akbar yóò jẹ́ pé padà wákọ́ àwọn aláàmọ́ lò láàfin máa rí gbígbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ báwọn ẹni àdáṣẹ́ rí èyí sí ẹsẹ̀kẹsẹ̀ pọ́lọ̀ láṣẹ́kọ́ o káà ní àríyàmù láyọ̀ mẹ́lẹ̀ ọlọ́run èyí bọ́lọ̀ sọ̀rọ̀ báwọn àwọn mùsùlùmí ẹ̀pọ̀lọ́ láṣẹ ń ti wá o mọ́ ń dàbí ẹgbẹ́ ọlọ́run lè máa páwọn ẹni ẹ̀ lè ń dàbí pé nígbà tó bá lò kíá náà ló ṣe bí Abu Sa'id ṣe ké kíá náà lọ́lọ́run ní kó rí pa Fatiha àwọn kó wọ ara ọba ìlú yìí ó bá dìde bí ẹni tí nǹkan kan ò ṣẹlẹ̀ sí Allahu akbar kódà sàábẹ̀ yìí ò tí bèèrè lọ́wọ́ Ànábì kó tó ké Fatiha sallallahu alayhi wa àwọn ké sallam Fatiha ẹran àgùntàn ni wọ́n gbé fún wọn pé pípẹ́ ké Fatiha fún wa àgùntàn nílé pípa ẹ̀kẹ́ Fatiha fún ọba wa ó sì dìde ńlẹ̀ kò sì rí oró tí ń ṣe mọ́ ẹ̀yin náà ẹ gba ewúrẹ́ yìí tó sì fà á tí wọ́n fi gba orí ewúrẹ́ ni pé ákédù jùhálà ni wọ́n jọ sí wọ́n ní nítorí wípé kókó wípé àrùn oníṣẹ́ àbẹ̀ oníṣẹ́ wọ́n fi ṣe àwọn kankan bẹ nígbà tí máa yẹ̀ wò kí ní ń pè ní jùhálà nínú kéwú hayyakumullah ìran akọ̀dí nínú àwọn contacts kéyàn méjì jọ ní àsọyé wípé nǹkan báyìí bọ́ bá ti rí iṣẹ́
ọ̀ọ́gbà nǹkan ó wá lè rí iṣẹ́ o ó wá lè má rí iṣẹ́ o mọ́ nǹkan tí a ní yóò gbà òun kó tó gbà ní ó kọ́kọ́ rí rìsọ́ọ̀tì tí àwa náà ń fẹ́ ìta ni ó ṣe yọ́ kọ́kọ́ ṣe é náà kó tó lè gba nǹkan tá a gbé kalẹ̀ fún mọ́tò ẹnìkan sọ wọ́n láwọn olè jí mọ́tò ẹnìkan gbé wọ́n náà ẹni bá lè gbìyànjú àti bá ń wá mọ́tò ń gbà lọ́wọ́ àwọn olè padà èèfò ní ìbáyìí ẹ̀yìn pé bó bá rí mọ́tò náà ní tó gbáyé wọn bí ò bá rí mọ́tò kò ní nǹkan kan tí ó gbà níjọ́ tí wọ́n sọ kò bí owó pẹ́rẹ́ di ìríkà tí wọ́n fi ń wọ̀n nǹkan nù láàfin ànábì Yúsúfù wà ní máa ń jà ábí himuluba'iri wà náàbí za'imu pé èyí wá kò bí owó yìí wá bí ìríkà yẹn wá kọ́ ń gbòmí ẹni bàbá rí ẹ̀fún ní himuluba'iri oúnjẹ tí ó kún ẹ̀sìn kan kọ́dà wà náàbí za'imu ó garanti pé fún à ń pè yìí ní ákùdù jùálà irú yẹn làbúsà ìdí bàbá àlúhùn sí pé tí a bá ibi tírítì ọba yín kéjì ó san ẹ fún wa ní àgùntàn wọ́n sì tírítì pẹ̀lú kò wá ní ọlọ́run sì gbàwòsàn fún làwọn náà fi wá ṣe àdéhùn wọ́n síkà àdéhùn àwọn àdélé báwọn sàábé ní ìgbà àgbàyàwó ní fọwọ́kan o àwọn lọ bèèrè lọ́wọ́ Ànábì pé ṣé ó tọ́ka gbà á pé akakọ̀ wá ní fún ìyá tó wá fún wa ní nǹkan tá lè dá àwọn àdélé wọ́n wá lọ jíṣẹ́ fún Ànábì wá rẹ̀rìn ní ìrẹ́rìn àkúgbà lẹ́bí tí wọ́n bá wọn ṣe rẹ̀ pé kó lọ sí ọjọ́ tó wá ní fàtí à ṣe kúṣẹ́ sallallahu alaihi wasallam fàtí à ní ẹkọ́ ní ṣe o kódà gbogbo súra Kùránì ní ń ṣe Ànábì wá ní kódà ẹ̀rọ tẹ́ gbédé ohun ẹpin ẹfẹ́ mi náà bẹ́ Ànábì náà gba díẹ̀ nínú ẹran ọ̀hún tí wọ́n mú lọ lélẹ̀ tí ń sámi wípé ó àpúrúfù tí wọ́n ṣe ní kò kórìíra rẹ̀ bí wọ́n náà bá kẹ́ nǹkan lónìí tí Ọlọ́run fi ṣe sábàbí ìwòsàn fẹ́ nìkan lẹ́ni bá bọ́ ní nǹkan kọ́ kò sábúrú ń bí kọ́ gbà á ayyakumullah níbi wíwíwo al-Qur'an ibẹ̀ láti lọ ejò sáyàn àkèké sáyàn ní kéèyàn máa lọ lo first aid kọ́ o but first aid yìí tó fi jẹ́ kí first aid yìí ṣiṣẹ́ ni pé ọkàn rẹ̀ gbàgbọ́ bọ́kàn rẹ̀ àbọ́kàn ẹni tó fẹ́ bọ́ apply rẹ̀ ò bá gbàgbọ́ kò ní ṣiṣẹ́ bàbá ní wọn ò ní ọmọ lọ sí pharmacy o láti lọ ọmọ lè paracetamol ejò bí ọjẹ́ ọ lè lo paracetamol tún lè lo ọ̀rọ̀ Ọlọ́run láwọn ààyè míì fi ṣàwọn àwòsàn míì ọ́dá lè lo mọ́ra wọn bọ́ọ̀ sí lo paracetamol ma kí fàtíà náà sí òsì tó burú bẹ́ẹ̀ afáwa Ibn al-Qayyim àfáàgbà ni ó sọ́nù àtíbù Nabawi ó tún sọ́nù tírà Zadul Ma'adi ó lóun bára òun ní ipò ẹni tí àárẹ̀ ń ṣe tí bá ń ṣe lọ́pọ̀lọpọ̀ Mákà ibà ń wá ṣe òun láwọn àsìkò tó pọ̀ òun wá ní pé for years tí bá ń bá dé òun ó kàn mú abọ́ òun ó ké Fátíà sí òun ó sì mú ló sì lọ kìí ṣe kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta ní máa ń ṣẹlẹ̀ sí òun pé tóun bá ti rí bá òun ó sì gbábọ́ òun ó sì ké Fátíà sí ni ó sì lọ níbà ó sì sá lọ inú Asharul Qur'an nínú ìwọ náà máa gbìyànjú ẹ wò mọ́kàn gbára lé paracetamol ó làwọn ẹ̀mí inú àwọn àfáàfin mú tí wọ́n ń pè ní hàntú wá ibi hàntú jíjẹ yọnu ni ibi wọ́n ń pè ní hàntú nípìlẹ̀ ni pé kitabatul Qur'ani thumma mahawiha wa shurubiha litadawi wọ́n ní tí wọ́n ń pè ní hàntú òun náà ni kí a kọ al-Qur'an kí a mú láti fi ṣèwòsàn in tí ń bá ń ṣe wá káhàn sínú omi nípìlẹ̀ òfin ìsìlámù kò sí tó burú níbi kákàkọ̀ áánì káfọ́ ọmọ iná lọ ń gbọ́n ní ìsìlámù kò sí tó burú níbi kákẹ́kọ̀ áánì sómi agbèmù dakhilun fi babi tadawi bil Qur'ani
wọ́n ní lára apá ń fi alùkùránì ṣe wòsàn ìlòyún náà wà kákí alùkùránì sínú omi kásì gbé mú. eléyìí ni fatiwa àwọn sàábé. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa. Bí tí wàhálà ti ṣẹlẹ̀ táwọn àkáfẹ́ ní ẹmọ́ hàn tú máa bí ẹmọ́ gbé hàn tú tán bá gbé fún yín mú mọ́ ni pé ọ̀tọ̀ ní tẹ́lòmí ń pè ní hàn tú fún yín. Ọ̀tọ̀ ní kíni tẹ́lòmí ń pè hàn tú fún yín. Pẹ́pẹ́ kò ju báàbù pé mo kọ Al-Fatiha sínú ke mo wá fọ́ mu ni eléyìí khatubun khafifun wàhálà yìí tí ẹ̀lẹ́ àtọ̀ kò sí takò yányá kódà àwọn tí wọ́n sọ̀pọ̀tò inú àwọn àfá àpọ̀ ẹ̀gbọ́ pé bí kò ju kí n gbé omi síwájú kí n ké kùránì sí ti má lè ké nù kùránì kí n gbé mú kí n fi ṣe àmì ìwòsàn kò sí tó burú ṣùgbọ́n wàhálà tí ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwùjọ tí sàkọ́fà ìhàntú ti wá dé ẹlòmí Kùránì láàáfi polongo pa fẹ́ hàntú fún nǹkan mí láàáhàn wàhálà wá ṣẹlẹ̀. Ibi tí wàhálà ti dénú ni ẹlòmí ó ti wá lọ fi nǹkan mí kún Kùránì tí ẹ̀ tí ń hàn kò hàn Kùránì nìkan má ìtún fi ọ̀fọ̀ sí ń sọ ilé ọlá kí mo ṣiṣẹ́ hàntú rí àwọn bàbá wa ní àwọn ṣiṣẹ́ hàntú rí dáadáa ó sì máa ń táwọn ẹlòmí máa ń ṣe àwọn sì máa ń tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe tí wọ́n jẹ́ pé kákàá Kùránì nìkan fẹ́ni tó rẹ̀ faláboyún fẹ́ni tó ní ìdí bùkátà kẹká sì ní kó gbé ẹmu àbí ká bá ké sómi ká ní kó gbé ẹmu kò sí tó burú bẹ̀rù sí yásìlámù fọ́láburú ò sí ń bẹ̀ ní òfin Ọlọ́run ẹnìsì wẹ́lẹ̀ mí yóò ní ẹ̀hàn ìyàsí ẹwà hàn láti orí dórí ẹgbọ́ tí ìgbàtọ́ wọn bó sọ Kùránì kalẹ̀ tó yà sí sátorí dórí Ọlọ́run sọ kalẹ̀ ẹlòmí ó ní yàsí mùbínú tí mẹ́bẹ̀ méje ní ọwà fẹ́ mùbínú méjèèje lórí ojú bí ó bèèrè lọ fẹ́ wá hàn tún fún ọwà fowópọ̀ rẹ̀ sí ẹgbọ́ yọmọ ayé Kùránì padà wọ́rọ̀ bí pé hàn tún lọ mú nǹkan mí lọ mú àǹtún ni wà lérò pọ́ mú nǹkan mí ló mú ẹlòmí níbi táwọn ẹlòmí èyí olórí ibùdé wọ́n máa ń fi tán nígbàgbọ́ nú wọ́n máa ń láwọn fẹ́ fi Kùránì ń gbà mí sí àṣàṣì wọ́n wá fi ìtọ̀ ni wọ́n fi hàn Kùránì Allahu Akbar ilé kìí ṣe àpapọ̀ máa yan o ìṣẹ̀lẹ̀ ní o ó dà ní ẹsẹ́bọ́sí máa hàn yá àfá alágbájá òun fẹ́ ṣàṣì wọ́n sì lọ hàn súrà kan wọ́n sì fi ìtọ̀ ni wọ́n fi hàn ìtọ̀ ni wọ́n fi ṣe íǹkì tí wọ́n fi hàn Al-Kùránì yìí ilé kúrò ní pé hàntú yìí ò dá hàntú ẹbọnu wọ́n ní àǹtú ẹbọnu ni mọ́dọ̀wò wọ́n dá àwọn àmì wọn a máa fi nífàásù obìnrin hàntú àwọn ẹlòmíì wọn a máa fi nǹkan oṣù obìnrin àbí ẹ̀jẹ̀ ìbímọ látara obìnrin wọn máa fi ṣe íǹkì tí wọ́n fi hàn àwọn àmì especially àwọn ìyá aláta ìyá ẹlẹ́yà abọ́lá àwọn fẹ́ lọ bá àfáà mí kó máa bá wọn ṣe ìdẹ́lọ́un in tí wọ́n ń hàn fún ní kọ́lọ̀ sí ọkàn oúntọ̀ ń kú lọ́dún ẹlò ní ìwọ́sọ̀lọ̀ tàwọn Allahu Akbar oúntọ̀ wọ́n sì máa mú tí wọ́n lọ ń gbé fún in tí wọ́n sì ní ó máa mú ní tá ń pè ní tẹ̀sìkírù náà ń pè ìtẹ́ mi lórí bá tọ́bá ní kó ń tọ̀ mú mílíọ̀n wá pọ̀ níwọ̀n bí ó sì máa kó lẹ̀ fún torí náà ìwọ ìyá aláta ìwọ ìyá ọlọ́jà tó ń wá hàntú kí lọ́dọ̀ àwọn àfáà náà ló ti gbọ́n ní ìkọ́ ya ṣọ́ra ṣe àwọn mí tó wá ń bẹ kódà wọ́n gba kọ́ntáàtì pé àwọn fẹ́ hàntú fún yín tàbí àwọn èèyàn sí mẹ́wàá ṣùgbọ́n kò ní hàn kankan omi ní ó dà ó sì wá fi dàdá sínú omi fún ọmọ amúlọ ìmí ò tí ẹ̀ ní wulẹ̀ hàn kankan yóò kàdà tàdá sínú omi fún ọ ní ìwó sì máa mú ẹ̀gbọ́yé ẹni àǹtú máa ń dúdú Allahu Akbar tàdá sì máa ń dúdú yóò sì máa mọ̀ ní ọlọ́wọ́ lábí agbẹ̀rẹ̀ lè wọ́ sí fún ọ ní kò ní hàn kankan Allahu kò Akbar hàn fàtíà pẹ́lẹ̀pọ̀ tó ní ké fàtíà sómigá yóò kà máa mà bọ́ da díẹ̀ sínú ẹ̀ kó lè bá dàbí tọ́nìkì ọba máa gbé mú tiẹ̀ ìgbà mí ń bẹ omi tó fi fún ọ̀hún tó fẹ́ lò ní omi tó ní kọ́lẹ́rà náà ni Allahu Akbar ó gba àwọn nǹkan yìí ni ó fi question mark sí àǹtú kìí ṣe pé pìlẹ̀ káhàn ó kọ ọlọ́run òótọ́ báwọn àmì tí ẹ̀ ní òótọ́ ní àwọn àfà báwọn tó pọ̀ ló tọ́ kìí ṣe wípé
ìpìlẹ̀ kákó pọ̀ ọlọ́run sómi ò tọ́ wọ́n ní hàn tó dá ìwọ́n náà máa hàn tó fún ààrẹ gbóò ni wọ́n náà gbé omi síwájú sì ké ìdọ́wẹ́kẹ́sì ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ hàn tó bí wọ́n ṣe ń ṣe nù ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ hàntú bí wọ́n ti ń ṣe nù ní wọ́n náà tó wọ́n hàntú kí ó lè hàntú fún rárá rẹ̀ kó sì mú torí pé kò sáburú ń bẹ̀ ṣùgbọ́n bí àwọn hàntú tà ń fi ẹ̀jẹ̀ ìbí máa ń ṣe fi nǹkan oṣù ṣe fi ìtọ̀ ṣe ìlà àwọn tí wọ́n ń sọ pé hàntú ò dá ohun gangan ni wọ́n ń sọ. ó wà nú ọ̀pọ̀lọpọ̀ ntẹ́fà tí àti ẹ̀fí lè máa dá fátíwá kó dá fáwùjọ wa mọ́ àfẹn tó bá mọ̀ pé ọfẹ́ hàn fúnra rẹ̀ ọ̀ọ́fọ̀ fúnra rẹ̀ mu ọfẹ́ kàásùn fúnra rẹ̀ ẹlòmí ìgbẹ̀m tó ló hàn kò hàn níbi ọdún bí 15 years báyìí or 14 years abákanbẹ̀ yìí máa ń kọ́ wọn kí wọ́n lè kú láìpẹ́ bá ń kẹ́ wọn àmín ẹwọ́n kọ́ wọn kí ó lọ àgbàlagbà ṣe ní wọ́n wá délé kí ní ọlọ́run àbáwá ní